mo mà tún kí yín lónìí gbogbo ẹ̀yin ará wa ọ̀ọ́dẹ òdùnbí yóò máa dùn fún wa láṣẹ Èdùmàrè kò ní kan fún gbogbo wa jẹ́ tiẹ̀ sí rántí ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní ogun tó fẹ́ ká ni mọ́lé ọ̀nà láti pàdé rẹ̀ ṣe rántí pé má fà wá sínú ìdánwò ó sàn ju gbà wá lọ́wọ́ bìlísì lọ ẹni oògùn pa fún lọ́mọ ẹ wí fún kínú rẹ̀ ó má dùn ládùn jù torí tá a mọ̀ bóyá kúdẹ̀ tí ó jẹ́ kó rọ́mọ ń wò láwò dàgbà ìgbóná ń sọmọ ìyàwó inú ìyálé ń dùn torí ilẹ̀ tútù ní í ṣe ọmọ tiẹ̀ ta ni ò ṣàìmọ̀ yìí pé kò séyìí tí ì pọmọ nínú àìsàn méjèèjì kí Elédùmarè ó mọ̀ já àìsàn ibi ó ṣàwọn ọmọ wa àìsàn búburú ò ní gbọmọ pa lọ́wọ́ wa ẹ̀yin ará mi ẹ kíyèsí pé ọ̀rọ̀ gbogbo ó gba sùúrù gbogbo ẹni àìsàn kan àbómi wa ń sọmọ lọ́wọ́ ẹ̀ ọba mi Èdùmàrè tí wo ni sàn látọ̀run wá yóò nawọ́ ìwòsàn sí wọn yóò sì wò wọ́n sàn látọ̀run ẹni kùmọ̀ mẹ́fà bá tó ní ẹyọ kan péré wọn náà ṣèbára ẹ̀ ló wà adìyẹ tó su tí ó tọ̀ bẹ́ẹ̀ ìfọ̀ ò sí lódò ẹni ó mú mi yóò tọ̀ alábàáńgbẹ̀pà àparò wù jẹ àparò wá yí ẹyin méjì sọ́nà erin ẹ gbọ́ tí erin bá tẹ ẹyin ọ̀hún fọ́ só yẹ kí àparò ó béèrè lọ́wọ́ erin ni kò tiẹ̀ kúkú ṣeé ṣe gan torí bó bá wu ajá kó lè mẹ́kùnso ìpèlé ojú ẹkùn kò ní jẹ́ bó bá wá wu ọ̀tá kó lè mú tèmi tẹ̀yìn so Ọlọ́run Elédùmarè tí í gbani yóò ṣààbò lórí wa kò sì ní jẹ́ wọn ó rí wa mú àti pé bọ́tà bá ṣe lè wáwù kó sá eré tó lórí ọ̀rọ̀ tèmi tẹ̀yìn ìdí wọn fi rẹmi torí òfo ní gbẹ̀yìn ilé ahoro ìtúká nísìí gbẹ̀yìn eré òṣùpá kàkàkí ọ̀rọ̀ mo sọ yìí mo dúró ná fún tòní ìpàdé wa láyọ̀ láyọ̀. kàkàkí ọ̀rọ̀ àbàtà ńlá ló gba èrè mi.